lè fọwọ́ sọ̀yà o. Yorùbá ló láṣà o. Ẹ jẹ́ ká jọ gbé lárugẹ. Ọmọlúwàbí ni wá. Mo lè fọwọ́ sọ̀yà o. Kọ́lélé mẹ̀mẹ́ sórí apá tátátátátátá níbi títí tí jìjì ayé kò lè dédédédédédé nígbà nánánánánà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lólóló yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. Mo ti kọ́lélé mẹ̀mẹ́ sórí apá tátátátátátá níbi títí tí jìjì ayé kò lè dédédédédédé nígbà nánánánánà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lólóló yàyà mo láyọ̀ ní. Ẹ kú ojúmọ́ mọ́ ojúmọ́ ayé ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga ojúmọ́ ìfọkànbalẹ̀ ojúmọ́ àlàáfíà ojúmọ́ ìṣeyọrí ojúmọ́ ìtẹ̀síwájú náà lọ́mọdélé wa bó ní lọ́ọ̀dẹ yín. Àkàndá lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jú àjàó àrò àwíkóńgbà sọ lójú ọlọ́rọ̀ bí ọjọ́ méjì bí ọjọ́ mẹ́ta náà ní nẹ́tíwọ̀kì ò ti fún aláǹfààní láti bá ara wa sọ̀rọ̀ dáadáa. Ọlọ́run ó ṣàánú àwa solution sí láìpẹ́. Ǹjẹ́ kẹ́ni mi ọmọ adó fọ́ọ̀tì lé òtítà lé ni mi ọmọ arẹrù mọ́sọ̀. Àárẹ̀ yín náà ní ọmọ yẹkoyẹko ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdòyẹdò yín tó fún pin bí ẹ̀gbọ̀wọ́ ni yẹ ọmọ yẹnuyẹnu. Òní lọ́jọ́ ajé ọjọ́ Monday. Ajé òní jẹ wá lérè àwa lájẹ ajé lérè. Ìdáwọ́lé wa lónìí kó yọrí sí rere. Gbogbo tá à ń fojú sùn kó bọ́ sí. Gbogbo àlá wa pátá kó wá sí ìmúṣẹ. Wàhálà ti dààmú ká má rí lọ́sẹ̀ tuntun tá a dáwọ́lé. Ká má rí lọ́sẹ̀ tuntun tá a dáṣẹ̀ lé. Ìgbéga ni kó máa jẹ́ tiwa lọ́jọ́ gbogbo. Àkàndá gíga là bọ́jọ́ òkè là bórin òkè là bẹ́fọ̀n. Bá a bá fi rin lórin ohun òkè ní fọ̀. Òkè láàmú lọ àní lọlẹ̀ láti Èdùmàrè. Mo kí ní gbogbo lẹ́kílẹ̀lẹ̀ kílẹ̀ níbi táfífẹ́ kìnìún yìí bá ń fẹ́ dé. Ibi tẹ́ ti láǹfààní láti máa wò mí jákèjádò àgbáńlá ayé. Òye yé mi pé òní lọ́jọ́ ajé Monday. Òye yé mi pé ọ̀pọ̀ òní yóò wà lẹ́nu iṣẹ́ wọn lọ́wọ́. Òye yé mi wípé ọ̀pọ̀ ni òní sí ń bu fàájì lọ́wọ́. Òye yé mi wípé ọ̀pọ̀lọpọ̀ ni òní láǹfààní láti wo bí mo ti ń ṣe é lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n yóò jẹ́ àǹfààní fún kálukú ńgbà tọwọ́ bá dilẹ̀ tí kálukú bá rẹ́dì láti wò ó. Bíbí títí jìjì ayé kò lè dédédédédé. Ìgbà nánánánánà lọ́kàn mi yóò bá lẹ̀. Ìgbà nánánánánà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Alelúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. Alelúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́. Àkàndé láì dènà pẹnu àkàndá láì dènà pẹnu láì fi àkókò wa ṣòfò. Torí pé ìfẹ́ ní púpọ̀ sí lẹ́nu wa. Àkàndá afẹ́ sọ̀rọ̀ díẹ̀ nípa àwọn nǹkan kan. Àkọ́kọ́ nípa orílẹ̀-èdè Nàìjíríà àbí nípa orílẹ̀-èdè Yorùbá àti orílẹ̀-èdè United Kingdom. Kí ni similarity kí ni tọ́yà tó ń bẹ̀? Because majority àwọn èèyàn ń ṣépè fún ọbabìnrin ìlú èbó tó ẹ̀sẹ̀ wájà. Ọ̀pọ̀ ní àwọn ní pírọ́blẹ́mù àwọn torí pé òun ní pírọ́blẹ́mù Nàìjíríà àwọn náà kó Nàìjíríà lẹ́rú and so on and so fucking. Jọjọjọjọjọ gbọ́lọ́rùn mi gàgàgàgàgàgà. So àwọn nǹkan kan ń bẹ tá a fẹ́ ṣàlàyé ń bẹ àwọn nǹkan kan ń bẹ tá a fẹ́ yọ síra wọn ń bẹ bó o ní orílẹ̀-èdè Yorùbá ìbá ṣe dáa tó ká ní àwa náà láǹfààní láti ní Yorùbá nation kí làwọn àǹfààní tí ń bẹ ń bẹ báwo ló ṣe fara pẹ́ báwo ni ìbá ṣe fara pẹ́ United Kingdom àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà la fẹ́ sọ̀rọ̀ nípa arákùnrin tí wọ́n rí sikẹ́lẹ́tìn bí àṣà ọ̀rẹ́ mi kan gbà tá a wà ní secondary school. A ní wo sikẹ́lẹ́tìn ara rẹ̀ bó ti wá hàn síta sikẹ́lẹ́tìn kò mọ sikẹ́lẹ́tìn ń pè. Wọ́n rí sikẹ́lẹ́tìn mánu yìí lórí bẹ́ẹ̀dì ẹ̀ after 4 years tí wọ́n mọ̀ wí àràbà òtí ẹ̀ nílùú Ìbàdàn well ẹ má jẹ́ àṣẹ̀ṣẹ̀ dènà pẹ̀lú ká má fàsìkò ṣòfò ká má gbára wa ní àkókò púpọ̀ ntí mo fẹ́ lòun bí kò yẹ kó ju ìṣẹ́jú 10 sí 20 ìṣẹ́jú lọ péré ní àyín níbo ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ kí làwọn ẹ̀kọ́ tá a rí kọ́ńbì ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun náà la ní ká gbìyànjú láti pera wa sákìyèsí ká gbìyànjú láti ṣàlàyé fúnra wa ìṣẹ̀lẹ̀ tá a ń sọ yìí ó wáyé níbi tí wọ́n ń pè ní Adé-Ọ̀ṣun
sí Ìdí-Orógbó community níjọba ìbílẹ̀ Ìdó nílùú Ìbàdàn máa jòròsùn Ìbàdàn máa jẹ̀gbín yóò fi karahun fọ́ orí mu. Kí ni tó ṣẹlẹ̀? Arákùnrin kan òun náà ni wọ́n pè ní Adérẹ̀mí Abíọ́lá John Abíọ́lá Adérẹ̀mí ọ̀nà tó bá gbà láti pè é. Máànù yìí onímọ̀ ẹ̀rọ ni. Ìlú Port Harcourt nípínlẹ̀ Rivers ló fi ṣe bùgbé tẹ́lẹ̀. Òye yé wa wípé òun àti ìyàwó ẹ̀ ni wọ́n jọ wà ń bẹ̀. Nǹkan kan tó hàn òun ni wípé máànù yìí ti kọ́kọ́ máa níyàwó tẹ́lẹ̀ tó ti bí àwọn ọmọ tó dàgbà kó tó rí pé ó wá fẹ́ni tó fẹ́ nílùú Port Harcourt. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwádìí gẹ́gẹ́ bí àlàyé táwọn èèyàn tí wọ́n farapẹ́ súnmọ́ díẹ̀ tí wọ́n sọ nípa ẹ̀ òun náà ni wípé òun àti ìyàwó ẹ̀ tó wà ní Port Harcourt wọ́n ti jà. According to ìyàwó ti ń gbé lọ́tọ̀ pẹ̀lú àwọn ọmọ òun náà ti ń gbé lọ́tọ̀ fúnra lára ẹ̀. So láti Port Harcourt ló ti máa ń wá sí Ìbàdàn láti wá kọ́lé pé ilé làbọ̀ sinmi oko. Díẹ̀díẹ̀ tí wọ́n fi iṣẹ́ ilé yẹn lọ́wọ́ Port Harcourt ló ti máa ń wá. Ó ń bálé ọ̀hún lọ díẹ̀díẹ̀ títí tó fi parí ẹ̀. Ìgbà tó parí ẹ̀ ó kó síbẹ̀ lọ́dún 2018. Lọ́dún 2018 tó ti bẹ̀rẹ̀ sí kó síbẹ̀ ó kọ́kọ́ ń súnmọ́ àwọn láńlọ́ọ̀dù àdúgbò láti bá wọn ṣèpàdé láńlọ́ọ̀dù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ló máa ń wá sípàdé. Tó bá dẹ̀ wá sípàdé ó máa ń san owó tó yẹ kéèyàn san tó yẹ kó san nípàdé láńlọ́ọ̀dù. And again ní ọdún tí wọn ò padà rí mọ́ tí ṣe 2018 ó wá lọ October ó wá san gbogbo owó tó kù tó yẹ kó san lọ́dún yẹn ó san lẹ̀ ní October yẹn. So ó dágbére fún ẹni tó sábà máa ń bá sọ̀rọ̀ ní ẹni tó jẹ́ carpenter tó ṣiṣẹ́ ilé ẹ̀. Òun náà ni furniture tó ṣe wardrobe tó ṣe àwọn nǹkan tó jẹ mọ́ furniture nínú ilé ọ̀hún. Now ń tó sọ fún wọn ni pé òun fẹ́ lọ sí Port Harcourt ṣùgbọ́n òun máa padà wá tó bá ti dàsìkò léyà lọ́dún 2018 yẹn. Ó lọ sí Port Harcourt. Ìgbà tó dé lẹ́nìkan kan ọmọ àwọn ará àdúgbò ń wo wípé bóyá kò tíì dé because ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ uncompleted building ni wọn ò tíì parí ẹ̀. So far tí ò kí ń rìn mẹ́nì kankan ládùúgbò tí ò kí ń bẹ́nì kankan ṣe ládùúgbò. So kò sẹ́ni tí ó ní lọ́kàn láti tọpa ẹ̀ tàbí láti wá tàbí láti béèrè whereabout ẹ̀. So far tó jẹ́ wípé ó ní bísínẹ́sì ó níṣẹ́ tó ń ṣe níbìkan bíi Port Harcourt. With that wọ́n máa ní lọ́kàn wípé bóyá kò tíì dé ni ó lè sọ pé òun fẹ́ dé lásìkò léyà kọjá wípé iṣẹ́ míì tún fọ̀nà sójú níbi tó lọ bóyá ó tún ti rí kọ́ńtrátì míì gbà bóyá ó tún ti ríṣẹ́ míì gbà bóyá àìsàn ṣe lọ́hùn-ún ń làwọn rò lọ́kàn. So títí anybody ọmọ wípé máànù yìí ti dé sínú ilé. Kí ni lára nǹkan tó fa àkóbá àti sábàbí? Òun náà ni wípé ilẹ̀kùn géètì ẹ̀ ó ní eléyìí tí wọ́n ní kọ́kọ́rọ́ tí wọ́n máa ń yín. So tó bá tì láti inú tó bá tì láti ìta kò sẹ́ni tí yọ́ mọ̀ wípé yàn pé téèyàn bá travel tó bá fi àgádágodo sẹ́nu ọ̀nà géètì wọ́n mọ̀ pé kò séèyàn nínú ilé yìí. Ṣùgbọ́n gbà tó jẹ́ pé ilẹ̀kùn oníkọ́kọ́rọ́ fífi sí ni ó máa ní àyè àgádágodo náà o. Ìgbà tó ti jẹ́ yẹn àwọn èèyàn ò mọ̀ bóyá inú ilé ló wà bóyá ta ni. So àṣemáànù yìí ti wà nínú ilé látọdún 2018 tó ti kú síbẹ̀ tẹ́nibọ́dì ọmọ. Ṣùgbọ́n ilé géètì ni kò sẹ́ni tí yọjú wọlé onílé láwọn sáìtì bí kìí ṣe sáìtì gan bọ́jánù gbòòrò gan ó ní business láti dédé yọjú wọnú ilé onílé ńgbà tẹ́ẹ̀jọ́ dirù síbẹ̀. So kò sẹ́ni tó mọ whereabout ẹ̀. Kálukú kan gbéyẹ̀wò lọ́kàn ara rẹ̀ ni so ti dé sí ò tí ì dé òun lọ́wà ni ńbo lọ́wà wà tí wọ́n mọ̀ wípé ó ti dákẹ́ sínú ilé ń bẹ̀. Well orí bẹ́ẹ̀dì ẹ̀ náà ló sùn sí díẹ̀ ara ẹ̀ wà nílẹ̀ẹ́lẹ̀
ìyókù ara ẹ̀ wà lórí ibùsùn gbogbo nǹkan ẹ̀ náà ló wà lọ́dọ̀ rẹ̀ fóònù ẹ̀ mẹ́ta ìkan wà lọ́wọ́ ìkan wà lẹ́yìn ọwọ́ ìkan wà lórí ibùsùn láptọ̀pù ẹ̀ wà ń bẹ̀. so báwo wá ni wọ́n ṣe mọ̀ lọ́dún 2019 igbó ti kún mọ́lé àwọn ará àdúgbò wọ́n ń gbé pé igbó ilé máàyí tó kún tó wá dàbí ẹni pé ibẹ̀ ni wọ́n ti ń sin ejò ńbẹ̀ lejò ti ń jáde ńbẹ̀ lejò ti ń wọlé sí àwọn ilé tí ń bẹ ládùúgbò pé ok ẹjẹ́ á ṣèpàdé kí a lọ san okòónú kọ́ńpáàndì yìí ẹjẹ́ á fò fẹ́ǹsì wọ́bẹ̀ lára àwọn láńlọ́ọ̀dù ara wọn náà gbéra wọn pé ẹ má jẹ́ àdánwò bá a bá ní ká fò fẹ́ǹsì lọ́bẹ̀ ẹ ń bá rí wa bọ́n bá láàlẹ́ alọ́jalè ńbẹ̀ ńkọ́ tàbí tó ní nǹkan bá dé tó bá lòun ọ̀bẹ̀ wá ń sẹ́ ní tó bá mú ata fi lè fò fẹ́ǹsì láti sanko that means àlè fò fẹ́ǹsì láti jí nǹkan wọ́n àbọ̀ ti èròǹgbà láti lọ sanko nu kọ́ńpáǹdì yẹn so títí tí ẹni tó ní ilé ẹ̀gbẹ́ ẹ̀ tó fi parí ilé tiẹ̀ ní 2020 tó fi kó síbẹ̀ ìgbà tó wá kó síbẹ̀ àwọn ejò nǹkan olóró wọn ò jẹ́ kẹ́ni ẹlẹ́ni ó sinmi ó tún lọ bá àwọn láńlọ́ọ̀dù pé a lè máa wọgbó ìníran ẹja wá nǹkan ṣe sí àwọn wá wo pé kò sí nǹkan táwọn lè ṣe sí káwọn ní sùúrù tó fi wá di ọdún tá a wà yìí tí mànìyàn ò lè mú mọ́ra mọ́ táwọn ará àdúgbò ò lè mú mọ́ra mọ́ kí ni wọ́n máa ṣe wọ́n lọ sí police station láti lọ sọ fún wọn pé àwọn ṣàkíyèsí nǹkan báyìí o àwọn dẹ̀ fẹ́ gbé ìgbésẹ̀ báyìí o torí déwájú ìdẹ́jọ́ ìdẹ́yìn ìdásọ̀ kí wọ́n lè mọ̀ wípé ọlọ́wọ́ òfin nú ọlọ́wọ́ ìjọba nú so àwọn ọlọ́pàá ń fẹ́ lọ gba ọ́dà lọ́dọ̀ àwọn ọlọ́pàá pé àwọn fẹ́ san inú kọ́ńpáǹdì yẹn ntọ́ ń fà lélẹ̀ àwọn oníṣẹ́gbé náà lè máa fi bẹ̀ dáàbò bo ara wọn mo rò pé àwọn ọlọ́pàá wọ́n yàn tẹ̀lé wọn kí wọ́n lẹ́yìn tán kò lọ́dọ̀ àwọn ọlọ́pàá wọn lọ sọ́dọ̀ àwọn civil defence náà yàn tẹ̀lé wọn so wọ́n kó sínú kọ́ńpáǹdì wọ́n bẹ̀rẹ̀ sí ní sanko níbi tán ti ń sanko ni wọ́n ti discover wípé oko tiẹ̀ ti kún bo mọ́tò máànù yẹn oko ti kún bo mọ́lẹ̀ ìyẹn gulf tó ń lò tó ní nọ́mbà AKD 769DC plate number tó wà ń bẹ̀ nu so oko ti kún bo lórí mọ́tò tiẹ̀ wà ń bì báyìí wọ́n kọ́kọ́ san kókó lórí ẹ̀ so wọ́n san àyíká inú ilé ẹni tó jẹ́ kápẹ́ńtà tó ń bá ṣiṣẹ́ ìyẹn náà wà ń bẹ̀ ìgbà tí wọ́n ń sanko lórí pé wíńdò ẹ̀ wà ní ṣíṣí wíńdò tó rí ní ṣíṣí ló wá mú àdá tí fi ń sanko ó wá fi la nẹ́ẹ̀tì lọ́kẹ̀ ó ní òun gbàdúrà wípé kọ́lọ́ má jẹ́ kí n tó ń rò kó rí bẹ́ẹ̀ o that is kọ́ má jẹ́ wípé inú ilé ni máa yí wà tó ti kú síbẹ̀ but ìgbà tó máa la nẹ́ẹ̀tì ojú wíńdò tí ó yọjú sínú ilé ó rí pé ó rí skeleton man yẹn lórí bẹ́ẹ̀dì ó rí pé ó ti kú bẹ́ẹ̀ so ló fi wá pé àwọn èèyàn pé ẹ wá wo ohun tó ń rí o ló fi wá di kárí ayé aṣọ oníṣúgà tí kálukú ń gbépò yẹnu látọ̀hún lọ́jọ́ Sunday láti Sunday tó lọ òun náà nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ kì í ṣe Sunday àná o Sunday ìjẹsàn òun náà nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ now àwọn ọlọ́pàá ní kí wọ́n wá àwọn ẹbí ẹ̀ lóòótọ́ ni wọ́n ti rí àwọn ẹbí ẹ̀ ṣùgbọ́n ó là wọ́n lóògùn wọ́n fọ wọ́n níkun torí pé ẹnìkan kan ò wá which means àwọn ẹbí ẹ̀ ò mọ̀ pé ọkọ lé síbẹ̀ ntí máa ń sọ ni pé tó bá tásìkò tí wọ́n mọ̀ bẹ̀ wọ́n máa mọ̀ bẹ̀ so now àwọn ará àdúgbò mẹ́bí kankan mọ́ ṣùgbọ́n nínú wọ́lẹ̀tì ẹ̀ nínú pọ́ọ̀sì ẹ̀ wọ́n rí driving license lélẹ́yìí tó tọ́ka sí ọjọ́ orí ẹ̀ lélẹ́yìí tó tọ́ka sí ọjọ́ orí ẹ̀ wọ́n bí ní ọdún wo náà bí ok wọ́n bí ní October 1st 1955 October 1st 1955 now àwọn ọlọ́pàá ní àwọn ó ṣèwádìí nítòsókùnfà ikú ẹ̀
to the best of my knowledge èmi ò rò wípé ó yẹ ká tún làágùn jìnnà mọ́ láti ṣẹ̀ṣẹ̀ máa wá nǹkan tó ṣokùnfà kú ẹ̀ because àwọn nǹkan tí wọ́n bá lẹ́gbẹ̀ẹ́ bùsùn ẹ̀ ó ti fi hàn wípé ó ń tìrìtì malaria and gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ furniture àbí carpenter ẹ̀ bóyá sọ ó dàbí ẹni pé ó ní high blood pressure dàbí ẹni pé mànìyẹn ní high blood pressure ohun tí wọ́n bá lẹ́gbẹ̀ẹ́ ibùsùn ẹ̀ níbi tó kú sí òun náà ni ìgò oògùn aspirin pákẹ́ẹ̀tì bicarbonate soda wọ́n bá vitamin C wọ́n bá Coartem tí í ṣe anti-malaria wọ́n dẹ̀ bá abati lẹ́gbẹ̀ẹ́ ibùsùn ẹ̀ lélẹ̀ tó fi hàn pé máàlù yìí ń tìrìtì malaria ṣùgbọ́n nítorí pé kò lẹ́bí kò lára tí ń wá kò léèyàn tí ń bá ṣe ní àdúgbò lóòótọ́ ni ìgbé ayé àso èmi nìkan me and my life me and my family ó dáa púpọ̀ ṣùgbọ́n ó ní àléébù tiẹ̀ me and my wife me and my life èmi nìkan pẹ̀lú ilé ayé mi ni n ò rán èèyàn kankan láìpẹ́ ẹnìkan kọ́ ọkàn mi tèmi ò sì kán nìkankan ó dáa nínú ilé face me I slap you ìyẹn face me I face you ilé ìdojúkojú ṣùgbọ́n nínú ilé àdágbé tá a tún ní fẹ́ǹsì ń bẹ̀ ó lágbára pọ̀ kí làwọn nǹkan tó ṣokùnfà òun ni pé ìgbà tí màánù yìí kú torí pé sáìtì ni ilé tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn ò tí ì kọ́ tán ìgbà tó kú tí ọmọ ọrùn kò sẹ́ni tó láǹfààní àti gbọ́ títí tí ẹ mọ̀ pé òkú èèyàn dẹ̀ ní ó ní àsìkò tí fi máa ń rùn tó bá tásìkò kan kò wá ní rùn mọ́ títí tó fi tásìkò tí ò ní rùn mọ́ tó fi tásìkò tó fi jẹrà tó fi wá gbẹ sórí ibi tó wà tó fi wá ku ègún lásán débi pé bọ́ksà lásán lè lè identify lára ẹ̀ àwọn ara ẹ̀ ti jẹ mọ́ aṣọ tó wọ̀ sọ́rùn. Now kí ló dé tí àwọn ẹbí ò fi mọ where about ẹ̀ torí pé àwọn ìṣẹ̀dá èèyàn kan wà tí wọ́n máa ń sáfẹ́ bí ọ̀pọ̀ nígbàgbọ́ wípé ìṣòro tí ń dayé àwọn láàmú ẹbí àwọn lọ́fàá ìdílé àwọn lọ́fàá orogún ìyá àwọn lọ́fàá ìyá àwọn ní sí àwọn bàbá àwọn ní sí àwọn ẹbí àwọn ní ọ̀já àwọn ní lọ síwájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. With that wọn ò ní súnmẹ́bí wọn ò ní súnmárá ńlá fi mọ̀ pé àdúrà láàmú gbà ẹ̀bẹ̀ láàmú bẹ̀ kọ́lọ̀ wọn jẹ́ akú síbi ìtasọ̀ wá wà àdúrà ńlá ni o. ọ̀pọ̀ òkú ló máa kú tí wọ́n sunkún ẹ̀ pàápàá tí wọ́n dákẹ́ tí wọ́n ò rí sin ọ̀pọ̀ èèyàn ló máa rí wàlẹ̀ àṣà tí wọn ò ní rí sin rárá. Now ó lè jẹ́ àròkàròkàn tí fẹ́kún àsùndá ló fa high blood pressure fún màánù yẹn. According to wọ́n níyàwó ẹ̀ tó fẹ́ Port Harcourt òun lọ́kọ́lé o ìyàwó yẹn dẹ̀ lè kúrò nínú ilé tọ́kọ́ ó dàbí ẹni pé ọmọ òun lẹni tó fẹ́ tó dẹ̀ bímọ fún un kò sẹ́ni tó lè sọ pé iye pàtó ọmọ tó bí fún un ṣùgbọ́n tán mọ̀ ní wípé ìyàwó ti lé kúrò nílé kò dẹ̀ báyàwó ẹ̀ jà so bóyá ìráwọn ọmọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí fọ́níṣọ̀ yẹn ti sọ ó ní ọmọ ẹ̀ kan wà lókè òkun tó máa ń pè lójú òun tọ́jọ́ máa ń sọ̀rọ̀. Now àwọn ọlọ́pàá ti padà rí àwọn ẹbí ẹ̀ so wọ́n ti padà rí àwọn ẹbí ẹ̀ ohun tó hàn tí èmi fẹ́ mú jáde ń bẹ̀ òun ni wípé whatever tó bá ṣẹlẹ̀ nínú ìrìn àjò ayé ẹ̀dá bùnmí mọ́ra kí n pa ọ́ làrún wí tú mi síta kí n fi ọ́ sílẹ̀ ni wọ́n ń pariwo lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ ayé wọn fáwọn èèyàn kan tó jẹ́ pé àwọn tí wọ́n ń sọ fún wọn máa rò wọ́n káàkiri ni tàbí kí wọ́n máa fi wọ́n ṣẹlẹ́yà ìdí nìyẹn tí ọ̀pọ̀ kì í fífẹ́ sọ ohun tí wọ́n ń là kọjá fáwọn èèyàn kan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ṣẹ̀ràn ìmọ̀ ńlẹ́ni tí máa ń jẹ́wọ́ fún tó bá ń lọ sírìn àjò rí i dájú pé ó sọ fẹ́ nìkan tí ọmọ where about ẹ̀ ókè o mò ń lọ síbi báyìí o kò sẹ́ni tí ń ro búburú rora ẹ̀ ṣùgbọ́n bá a bá ṣe ń ro rere nínà ní ká máa rò dákejì bí o bá ti ń ro wípé tó nǹkan ò ní ṣẹlẹ̀ sí mi lágbára Ọlọ́run tó máa rò wípé àìbá á mọ̀ a lè pé ò ní rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ di afẹ́ni tí ń lànà àgbàrá lẹ́rùn a lè pé ò ní rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ èèyàn lè lọ kéèyàn ó má padà
èèyàn lè lọ kí nǹkan ṣẹlẹ̀, èèyàn lè lọ kéèyàn má láǹfààní àti démọ́ tàbí kéèyàn ó nílò ìrànlọ́wọ́ mi tí èèyàn lọ. ńlá fi ní ẹni tí a máa ń bá sọ̀rọ̀, ẹni tá a máa ń fọ̀rọ̀ lọ, ẹni tá a máa ń rìn mọ́. ká ní màánù yìí láǹfààní àti rìn máwọn èèyàn tí ń bẹ ládùúgbò, lóòótọ́ tá a bá ní ká wo ohun tí ń ṣẹlẹ̀ nínú ayé, èèyàn ṣòro súnmọ́ because ilé wa ni lágbájá sùn lánàá, ìyẹn níbẹ̀rẹ̀ òfófó. ebi ni ó pa lágbájá yìí kó, ìmọ̀ràn ọ̀tá nìyẹn Olúwa gbà wá lọ́wọ́ arónípin. arítẹnimọ̀ wí sọ́ra rẹ̀ kò bá mẹ́nu kó lọ́rọ̀ mi. àwọn èèyàn kan wà tó jẹ́ pé arítẹnimọ̀ wí ni wọ́n, afàpá àdìjàràn borí ẹtì ẹ̀ mọ́lẹ̀. n tí ń ṣe wọ́n kò ní tó tiẹ̀, ṣùgbọ́n wọ́n mọ̀ rojọ́ lórí tiẹ̀. now máànù yìí ó kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀. ilé géètì dáa, bẹ́ẹ̀ bá ti wá kọ́ ilé géètì ẹ make sure wípé ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń gbénú ẹ̀. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ wa kan rí. alágbẹ̀dẹ là á pè é, dáre kọ́lọ̀ ń foríjìn níbi tó bá wà lónìí. dáre ò láǹfààní àti bímọ, ṣùgbọ́n lọ́n ṣe wípé ilé face me and face you ni dáre ń gbé lọ́dún náà lọ́hùn. alágbẹ̀dẹ sọ̀rọ̀sọ̀rọ̀ ló náà ìbá ti jẹ́ báyìí. ọjọ́ tó máa kú òru ni kinní ọ̀hún kì í, kò láǹfààní àti kọ́ọ̀lù lórí fóònù, kò láǹfààní àti pariwo sókè, ṣùgbọ́n ibi tó ti ń gbìyànjú láti rákòrò jáde ló ti dákẹ́ sẹ́nu ọ̀nà. orí àti ìlàjì ara wà níta, ìlàjì ara tó kù wà nínú sitting room ẹ̀. làwọn tí wọ́n jọ ń gbélé ni wọ́n fi rí òkú ẹ̀ kó tó di pé wọ́n pè wá lọ́dún náà lọ́hùn-ún. káníkì ṣeré face me and slap you ló ń gbé. kánílé àdágbé ti ẹni tó tún ní fẹ́ǹsì, bólódì ẹ̀ bó ṣe máa dákẹ́ sẹ́nu ọ̀nà ń bẹ̀ náà nìyẹn, tí ó dẹ̀ wá ń bẹ̀ tẹ́nìkan kan ọ̀dẹ́ ní mọ where about ẹ̀. tó bá jẹ́ pé láàrin ibi tí ìlú ti pọ̀ tí ilé ti pọ̀ ni, àwọn èèyàn máa láǹfààní láti gbóòórùn pé nǹkan kan rùn bẹ́ẹ̀ yẹn o, mo ní kinní yẹn ti ń fẹ́ wá, ó jòkó kinní kan dẹ̀ ẹ̀ já trace ẹ̀. with that tí wọ́n bá ń gbóòórùn nínú ilé fẹ́ǹsì, àwọn èèyàn lè fo fẹ́ǹsì wọlé láì sẹ́ni tí ó bi wọ́n léèrè tàbí kí wọ́n gbàṣẹ lọ́wọ́ àwọn agbófinró. because ó ṣe pàtàkì ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé, ẹ̀jẹ̀ ajẹ́ kó lọ́wọ́ òfin nú. èkúrú lè tẹ̀yìn ní fàǹfà, ẹni Yorùbá ní bàbá mọ́lẹ̀ ṣe làáyàn. béèyàn bá ṣẹ́gun ọlọ̀tẹ̀ kọ́ mọ́ ọlọ̀tẹ̀ dè, because ọlọ̀tẹ̀ tẹ́ ẹ ṣẹ́ tó bá sinmi ó lè sọ pé òun lòún darí mọ́lẹ̀ o, ó lè pé òun lòún sẹ́yìn o. ó lè tẹ́ ẹ mú tẹ́ ẹ̀yàn, ó lè sọ pé kí lẹ rí lọ́wọ́ òun, ó lè sọ ẹ̀yìn gangan dólè. àti ríbi tí wọ́n ti ń lé olè tó lè ti yíjú padà tó ti ń pẹ́ ti ń lé lólè. so gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ sáwọn èèyàn, ẹ̀kọ́ ló yẹ kó jẹ́ fún wa. Yorùbá lẹ́ni tó jìn sí kòtò ó yẹ kó kó ara tó kù lọ́gbọ́n. so ẹjẹ́ àfẹ̀yí kọ́gbọ́n, ṣòkòtò dọ̀tun tẹ̀yìn lójú ọ̀pátá gbẹ́lẹ́jìká. kódà kéèyàn ní ìṣòro nínú ìgbéyàwó kọ́mọ kò lè kàn. kò sẹ́ni tí irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ sí, kò sẹ́ni tí ò ṣẹlẹ̀ sí. n tí mo ń gbìyànjú àti sọ òun náà ni wípé bí ìṣòro bá ń bẹ nínú ìgbéyàwó, ọkọ àtìyàwó, rírò kọ́lọ́kàn, ọ̀nà àbáyọ, ìgbésẹ̀ wo ńlọ yẹ ká gbé, ńlọ yẹ kọ́kàn. so with that, ẹni tí kì í bá báyàn ṣe kó gbìyànjú láti mọ báwọn èèyàn ṣe. àníwọ̀n bá làá jìnnà sẹ́bí mọ. àbúrò ò lè wọ́ wá, ọmọ ẹ̀gbọ́n ò lè wọ́ wá, ọmọ àbúrò ò lè wọ́ wá, ẹnìkan kan ò lè súnmọ́ ọ, àbúrò ìyàwó ò lè wá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó léwu púpọ̀, kò dáa láti mọ dágbé. lóòótọ́ ni wọ́n sọ pé máa yìí ń kọ́lé kan nínú compound ẹ̀ náà tó fẹ́ gba tẹ́nàǹtì sí kó tó di pé ọlọ́jọ́ dé wọn ló ti ń bálé ọ̀hún lọ gan. kò ní pẹ́ tó yẹ kó parí ẹ̀ tí ìbá gba tẹ́nàǹtì sílé, so that àwọn tẹ́nàǹtì ní ìbámu where about ìgbà tí láńlọ́ọ̀dù wọn jáde, ìgbà tí láńlọ́ọ̀dù wọn dé, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ju gbogbo ẹ lọ, Ọlọ́run ò ní ṣe wá ní ẹni àná, Ọlọ́run ò ní sòkú wa, Ọlọ́run ò ní fòkú wa ráre. àánú Ọlọ́run alààyè yóò di gbogbo wa mú lónìí ọjọ́ ajé. wọ́n try nọ́mbà ẹ̀, wọ́n try gbogbo line ẹ̀, gbogbo ẹ̀ ni wọ́n ti blọ́ọ̀kù. èyí lè tí wọ́n gbìyànjú láti pè ọwọ́ ẹlòmíì ní ń bọ́ sí lélẹ̀, tó túmọ̀ sí wípé
àwọn tó ní nẹ́tíwọ̀kì ti allocate ẹ̀ fún ẹlòmíì bó ní iye oṣù tí láì rẹ̀ lè gbà tó òfin ní lò ó tí wọn ò fi ní gbà padà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti wọ́ọ̀nù ẹ̀ láì mọ iye ìgbà kínní ìyá block ẹ̀ o a máa deactivate ẹ̀ o tẹ́ ẹ̀ bá ti lò tẹ́ ẹ̀ bá ti ra káàdì sórí ẹ̀ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so yẹn ló jẹ́ kó difficult láti kọ́ńtàtì àwọn ẹbí ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wà ládùúgbò náà ni wọ́n sọ̀rọ̀ nípa máànù yìí lára tí wọ́n rí sọ ń bẹ̀ ni wípé èèyàn dáadáa ni ṣùgbọ́n kì í bá èèyàn ṣe lára pa pé èèyàn dáadáa ni pé kéèyàn mọ ẹ̀tọ́ ẹ̀ níbi tó bá ń gbé ẹ̀tọ́ ẹ̀ ni wípé kí ni tó jẹ mọ́ tèmi láti ṣe ládùúgbò ok iye báyìí lẹ́ni kádà tẹ̀dọ̀ mi lélẹ́yìí ó ń kópa tiẹ̀ ó ń sojúṣe ẹ̀ ṣùgbọ́n kò rìn mọ́ọ̀yàn àdẹ̀lẹ̀ sọ pé kò rìn mọ́ọ̀yàn náà torí pé ibi tó gbé jù òun náà ni Port Harcourt díẹ̀díẹ̀ lọ́ ẹ̀sẹ̀ ń wálé ẹni tó bá dẹ̀ ti jẹ́ wípé ilé ayé ti ẹ̀ nìkan ló gbájúmọ́ kò rí tẹlòmírò àlè blame wọn dandan ṣùgbọ́n bó ṣe wà nílìkì ló wà ní gbàǹjà bó ṣe kọ́ alọ́ lẹ́kọ̀ọ́ sọ́tún náà lọ́kọ́ alẹ́kọ̀ọ́ sọ́wọ́ àlàáfíà ẹ jáde mú ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa wẹ́ẹ̀ làkàndá ó yẹ ká sọ̀rọ̀ nípa ti Yorùbá Nation versus United Kingdom ṣùgbọ́n gẹ́gẹ́ mo ìsọ̀mù ni mo fẹ́ lò ju 30 ìṣẹ́jú lọ níbi lónìí léyìí tó túmọ̀ sí pé wọ́n padà wá láti wá yànnà náà àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ Yorùbá Nation lórí ọ̀rọ̀ United Kingdom àwọn abo láti farawéra àwọn abo láti farapẹ́ra àwọn abo ló ti yẹ kí kíran Yorùbá ká ti gbé ìgbésẹ̀ ńbo láti sọnù ńbo lẹ́yẹ ká ti ríra wa he á padà wá láìpẹ́ ó lè jẹ́ òní ó lè jẹ́ ọ̀la ìyẹn nìkan náà lèmi àkàndá ọ̀mọ̀ ṣùgbọ́n tọ́hàn tó sì dájú ni pé á padà wá láti wá yànnà náà àwọn nǹkan kan ilé òní lé wa ta ọ̀nà òní náà wá wọlé àtẹ̀mí àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra iṣẹ́ tẹ̀ ń ṣe lónìí kò ní dìṣẹ́ o wàhálà àti ìdààmú òní dé bá lé yín ìdáwọ́lé yín lónìí yóò yọrí sí eré ẹ jèrè ọ̀sẹ̀ yóò dára fún gbogbo wa a kú ọ̀sẹ̀ tuntun a kú oṣù kẹsàn-án oṣù bàbàbàládé bàbá lókè sọ wá nínú ìbànújẹ́ September kó má kó wà lẹ́gbẹ́ lọ ibi ò ní bà wá ìdààmú ò ní bà wá wàhálà ò ní bà wá àìsàn ò ní bà wá àtẹ̀mí àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra ẹ láìkí kẹ́ fọ́lọ̀ péjì mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹwà èdè Yorùbá TV oríkì Yorùbá TV ìkórìtà kò yé mi Comedy Magic TV àti bẹ́ẹ̀ àti báyìí lọ títí ìgbà tá a tún jọ pàdé tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ájú wa ṣe o.